ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ ọlọ́run ayé, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá fetí gbé ìyàwó àti ìyáláyà ọ̀rọ̀. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá tuntun ọlọ́run ayé yìí? Ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Yorùbá bọ̀ wọ́n ní kánbó lónìí mú àgbọ̀n ṣàlẹ̀ lónìí họ́wùhọ́wù. Wọ́n ní ara ìbalẹ̀ ni ewúro ní lọ́jọ́ kìíní àná tó fi ẹpọ̀n lérí oko. Sinimá yìí ó gbóná janjan, ó kún fún ìmọ̀, ọgbọ́n àti òye. Ǹjẹ́ ọmọ kékeré ọjọ́ kìíní àná tó béèrè lọ́wọ́ ìyá rẹ̀ wípé ṣé ìyá rẹ̀ lóye, ṣó nímọ̀? Ó ní Ọlọ́run ló ń fúnni lọ́gbọ́n, Ọlọ́run ló ń fúnni nímọ̀, ló sì ń fúnni ní òye. Ṣùgbọ́n tí ẹ bá fẹ́ lo òye, ẹ gbọ́dọ̀ farabalẹ̀ dáradára. Ìtàn yìí dá lórí àwọn ìdílé kan tó jẹ́ ìdílé pidánpidán àti ìlú ńlá kan tó jẹ́ wípé àwọn pidánpidán ló pọ̀ níbẹ̀. Ṣèbí ọmọdé yìí ló béèrè lọ́wọ́ bàbá lábúlé. Ó ní bàbá, kí ló dé, kí ló ṣẹlẹ̀ tí arákùnrin Fanáwọlé tí ó fi ń ṣe bí odi? Nítorí wípé òun rí wípé nígbà tí òun fi òye gbé kò ń ṣe odi, kò dẹ̀ ń ṣe àdìtí. Kí ló wá fà á tó fi ń rìn bí odi àbí àdìtí? Bàbá àgbà lábúlé dá lóhùn. Ó ní ẹni tó bá sọ òkò sórùlé ńṣe ló fẹ́ gbóhùn onílé, ẹni bá béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ díẹ̀ gbọ́. Wọ́n ní bọ́mọdé bá kọyán alẹ́, àgbà sì fi tàn balẹ̀. Ọ̀rọ̀ náà rèé lẹ́nu bàbá àgbà. Ìtàn yìí dùn, ó lárinrin. Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá tuntun yìí, ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ṣèbí bàbá kan ló wà tó lágbára tó jẹ́ pidánpidán tí wọ́n ń pè ní Àkànjí Àlùdànnú. Òun ló bí Àtàndá Fanáwọlé. Àwọn fámìlì yìí wọ́n máa ń pidán débi wípé láti ìlú kan sílùú kan ni wọ́n ti máa ń pidán, tí wọ́n sì ń pa idán tí wọ́n fi ń gbowó. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, bàbá Àtàndá Fanáwọlé ìyẹn Àkànjí Àlùdànnú ṣe ló lọ sí oko idán lọ́jọ́ kan, òun pẹ̀lú ìyàwó rẹ̀, tí ó sì mú ọ̀bẹ àbìlù kan tí ó fi kùn ìyàwó rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́, tó ní wípé tí òun bá kùn wẹ́lẹ́wẹ́lẹ́ tóun á fún àwọn èrò ìwòran, òun yóò gbà á padà, tí òun sì sọ ìyàwó òun di ènìyàn padà. Ṣùgbọ́n lábẹ́ kó mọ̀ rí bẹ́ẹ̀ níbi tí wọ́n ti ń ṣedán yìí lọ. Ènìyàn burú, ènìyàn mà ṣòro. Ìyá àgbàlagbà kan ló gba ọkàn ìyàwó rẹ̀, tí ó sì lọ bọ ọkàn jẹ nílé. Òun ló fà á tí ìyàwó rẹ̀ kò fi lè di ènìyàn mọ́, tí ìyàwó rẹ̀ sì kú fínfín. Ọ̀rọ̀ yìí ló da omi tútù sí bàbá Àtàndá Fanáwọlé ìyẹn Àkànjí Àlùdànnú lọ́kàn, kó tó di pé òun náà jẹ́ Ọlọ́run nípè. Lẹ́yìn wọ̀nyí ni ọmọ rẹ̀ Àtàndá Fanáwọlé òun náà jogún idán lọ́wọ́ bàbá rẹ̀, tí ó sì bẹ̀rẹ̀ sí ní pidán. Ó ń pidán jù nínú ìlú, òun pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀. Níṣe ni wọ́n máa ń pidán gbowó, tí wọ́n sì gbayì lọ́pọ̀lọpọ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ni olóhùn iyọ̀ tó jẹ́ pidánpidán ìlú òdìkejì tó wá sí inú ìlú wọn, tí òun náà sì bẹ̀rẹ̀ sí ní pidán. Ó pidán débi wípé wọ́n jọ ṣe ìdíje idán, tí ó sì fi ẹ̀yìn Àtàndá Fanáwọlé bẹ́lẹ̀. Èyí ni Àtàndá Fanáwọlé fi wò tó pé bíríkótó tó pé bíríkòtò. Òun pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀, tí ó sì ṣe ìpinnu pé òun lò lọ bá bàbá alágàgódò tí ó kọ́ bàbá rẹ̀ ní idán, pé òun náà yóò sì lọ gba agbára idán lọ́wọ́ bàbá yẹn. Ṣùgbọ́n ènìyàn mà le o, ayé ṣòro, ayé le. Àṣé bàbá àgbà Àgànígàgódò ó ti ní bàbá Àtàndá Fanáwọlé sínú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ní bàbá rẹ̀ ti ṣẹ̀hún lọ́pọ̀lọpọ̀, kí Olódùmarè gbà wá lọ́wọ́ ẹni tó mọ ni tó tún ṣe ni. Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá ọlọ́run ayé yìí, ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ǹjẹ́ kí ló padà wá ṣẹlẹ̀? Lẹ́yìn ìgbà tí Àtàndá Fanáwọlé lọ sí ọ̀dọ̀ bàbá, tí bàbá sì ní òun yóò rán lọ sí ìlú àwọn àlejànú. Bàbá yìí rán Àtàndá Fanáwọlé lọ sí ìlú àwọn àlejànú.
fún odidi òṣùpá 7 kò tí ì dé padà. Àwọn ará ìlú wá títí wọn ò rí, wọn ò mọ ibi tó wà. Lẹ́yìn òṣùpá 7 ni arábìnrin kan, ìyẹn tó pera rẹ̀ ní ọlọ́run ayé, ló gbé pidánpidán level 2 tí ó gbé wọ inú ìlú wọn wá. Bó ṣe ń pidán fọmọdé ló ń pidán fágbà. Bó ṣe ń jí òkú dìde bẹ́ẹ̀ ló ń wo ẹsẹ̀ arọ. Kódà ọmọ baálẹ̀ tó ti yarọ láti ọjọ́ tó ti pẹ́ bẹ̀rẹ̀ sí ní rìn. Ṣùgbọ́n ó ní terms and conditions. Ó fi condition burúkú sí ọ̀rọ̀ yìí. Ṣebí ìròyìn yìí ni olóyìnbó gbọ́ tí ó sì lọ bá ọlọ́run ayé, èyí tó pera ẹ̀ ní ọlọ́run ayé, tí ó lọ bá tó ní òun yóò bá takàngbọ̀n. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìṣe nìyẹn fi ojú rẹ̀ rí Ṣẹ́gẹ́ Promax tí ó sì já sí òò tó ní kó máa lẹ̀dí mọ́lẹ̀ káàkiri gbogbo ayé. Kódà ó ní kí baálẹ̀ kó máa dress bíi wèrè, kí ọmọ rẹ̀ sì máa polongo ìyìnrere ọlọ́run ayé káàkiri. Ẹ̀yin tèmi, àìrìnjìnà láìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́, tàbárí jìnnà a ó rí àbùkẹ́ tó lo face cap. Ọlọ́run ayé mọ̀ fẹ́ gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ tó sọ ẹ́ sọ́ra rẹ̀ di ọlọ́run nínú ìlú náà, tí ọmọ baálẹ̀ náà sì ń kéde ìyìnrere rẹ̀ káàkiri. Ǹjẹ́ kí ló padà wá ṣẹlẹ̀? Báwo ni ọ̀rọ̀ ṣe padà wá rí? Nígbà tí Àtàndá Fanáwọlé ké pe Olódùmarè sì jẹ́. Ṣé Àtàndá Fanáwọlé tó dé padà kí ni ó padà wá ṣe? Báwo ni àwọn ìlú ṣe gbara wọn lọ́wọ́ ẹni tó pera ẹ̀ ní ọlọ́run ayé? Ǹjẹ́ Àtàndá Fanáwọlé tó lòun dé torótoró tó dé tìjàtìjà? Ǹjẹ́ lẹ́yìn ìgbà tí òun àti ọlọ́run ayé wọ̀yá jà, kí ló padà ṣẹlẹ̀? Báwo ni iṣu ṣe kú tí ọ̀bẹ sì ṣe bẹ́? Ǹjẹ́ Àtàndá Fanáwọlé padà dé padà tó gba ilé bàbá rẹ̀ lọ́wọ́ ọlọ́run ayé? Àbí ọlọ́run ayé ló padà ṣẹ́gun Àtàndá Fanáwọlé? Ẹ̀yin tèmi, kì í dùn kó pọ̀, ṣókí báyìí ni ọbẹ̀ oge. Ǹjẹ́ òṣèré wo lẹ̀yin fẹ́ràn jù nínú sinimá yìí? Ṣé Mọ́mì Jíò ni, Sídí, Lálùdé, Ibrahim Chatta, Harijan, Apánkúfọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ẹ tẹ̀ sí comment section ká rọ́wọ́ yín. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.